àyọ́ jáde kó náà kò ju omi lílá náà li Sẹ́ẹ̀mù, Cháàmù àti Jáfẹ́tì. Cháàmù lé àbá Kénáánì. Àtàrà ọmọ Núà mẹ́tẹ̀ẹ̀ta lònìyàn tó wá fún kún gbogbo eré ilẹ̀. Núà sì bẹ̀rẹ̀ sí ṣàgbẹ̀. Á gbin àjàrà, á mọ ọtí wáìnì àjàrà náà, á mọ para, á bọ́ sọ̀wọ́ ìhò iná kéré rẹ̀. Cháàmù àbá Kénáánì rí òwò ìhò àbá rẹ̀, á sì jáde, á la sọ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì yòókù. Sẹ́ẹ̀mù àti Jáfẹ́tì sì mú ewu Núà sí jìká wọn. Á fẹ́ ìrìn títí dọ̀dọ̀ àbá wọn, á fi bo òwò ìhò àbá wọn. Wọn ò sì rí òwò ìhò rẹ̀ nítorí pé rí èyí ni wọ́n kọ sí. Ìgbẹ̀yìn ọtí dá ojú fún Núà, ìyá sì gbọ́ ohun yìí àbí kéyìn rẹ̀ ṣe. Ó kígbe, á sọ pé rí, ègún ni fún Kénáánì, á sì jẹ́ ẹrú àwọn ẹ̀gbọ́n rẹ̀. Ó tó ṣọ̀fúnpá á sọ pé rí, alábùkún lolúwa Ọlọ́run Sẹ́ẹ̀mù. Kénáánì á jẹ́ ẹrú fún Sẹ́ẹ̀mù, àti pé rí fọlọ́run sọ Jáfẹ́tì di pípọ̀ fó sì máa gbé abẹ́ ọ̀kẹ́rẹ́ Sẹ́ẹ̀mù fún Kénáánì ó sì jẹ́ ẹrú fún wọn. Ẹ̀yìn ìkún omi, Núà tó lo 350 ọdún ọyé. Gbogbo ọdún yẹn Núà sì lò ọyé li 950. Ẹ̀yìn náà Núà sì kú.